Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين اللهم بارك النبي محمد صلى الله عليه وسلم اللهم بارك النبي محمد صلى الله عليه وسلم àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn ará ilé gbogbo àwọn sàhábà àwọn almuhajirun àwọn ansar gbogbo àwọn tó ń bá nàbí jíṣẹ́ jìyà lórí bí ìsìláàmù ti rí lónìí tó dùn dáadáa yìí tí ó tún máa dùn lọ bẹ́ẹ̀ lákùn ọlọ́run bá wa kẹ́ ogun papọ̀ má nàbí. inú àwọn tó bá nàbí jíṣẹ́ jìyà àwọn náà ni bàbá wa sheikh tajul adabi inú wọn náà ni bàbá wa sheikh alimi ọlọ́run bá kẹ́ wọn inú wọn náà ni bàbá wa alhaji àgbà ọlọ́run bá kẹ́ wọn inú wọn náà ni bàbá wa oníwàásí àgbáyé ọlọ́run bá kẹ́ wọn inú wọn náà ni bàbá lágbàjì ọlọ́run bá kẹ́ wọn inú wọn náà ni bàbá wa lágége ọlọ́run bá kẹ́ wọn àti gbogbo àwọn àlùfáà pátá àwọn ènìyàn ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́run bá kẹ́ wọn bàbá wa ọlọ́run bá lù lọrin شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ọlọ́run àmójútó rẹ má ka kó lára bàbá wa ọlọ́lá wa bá lù lọrin. àmín. ọlọ́run ojú fọkànbalẹ̀ rẹ má ka kó lára bàbá wa ọlọ́lá wa bá lù lọrin. àmín. ọlọ́run o gbogbo ntábùkù lè sọ̀rọ̀ ẹ̀dá mọ́jọ wọlé ṣéhù alimi ọlọ́run. àmín. gbogbo tí jẹ́ ìran ọba àwọn ẹbí ọba olólùfẹ́ ọba báńgbọ́lá ọba ìlú Ìlọrin dákun ọlọ́run bá ti tọrọ fún bàbá ọba Ìlọrin ni má ṣe bẹ́ẹ̀ fáwọn náà. àmín. wá wọlé akọ àtọrọ fún wọn ọlọ́run má náwó ẹ̀ sáwọn náà. Allahumma àmín. mo kí bàbá wa má dìbọ̀ tí bàbá ọba Ìlọrin ọlọ́run jẹ́ ọ̀dà fún yín o. àmín. bàbá wa San Adélọ́dún Ajíkòbí ọlọ́run má pa yín lẹ́kún o. àmín. Hassan Liman ní England ọlọ́run bá wa tọ́jú rẹ o. àmín. ọláyínká oníkíjì pàṣẹ àwọn road dákun ọlọ́run oore rẹ ọlọ́run jẹ́ ọmọ lẹ́kún sí i. alájà wa Halima Adélọ́dún Ajíkòbí ọlọ́run bá wa pẹ̀lú yín má pa yín lẹ́kún. àmín. tẹ́ ń bá ń fẹ́ ni kọ́lọ́run wọn máa ṣe fún yín. àmín. bẹ́ẹ̀ náà là ń ṣàdúrà fún táyé jíwá elépo ọlọ́run bá wa kún ọ o. àmín. okòwò rẹ kò ní dojú dé. Allahumma àmín. ọlọ́run bẹ́ẹ̀ ni aláṣàdúrà fún ambassador Tajudeen Ọlẹ́sìn ọlọ́run ò ní pa yín lẹ́kún o. àmín. AYG glass ọlọ́run ò ní jẹ́ ṣọ́ọ̀bù rẹ̀ ó jóná àmín. ọjà rí ọmọ tà sí dáadáa àmín. bẹ́ẹ̀ náà la wá ṣàdúrà fún Abdulrasheed trader dealer bàbá oní AC ọlọ́run ò ní pa ọ́ lẹ́kún àmín. àwọn ọmọ rẹ̀ tí wọ́n da ju tiẹ̀ lọ àmín. báyìí tọrọ fún gbogbo yín ni ṣe bẹ́ẹ̀ fáwọn náà ọlọ́run àmín. wala la ilaha illallah àmín. ọlọ́run o adúpẹ́ pa àtúnbẹ ní ìlónìí alhamdulillah. abẹ lọ́yọ̀ọ́ lánàá àfi àfàbẹ̀ wà sílámù sílé ọlọ́run sì bá wa dilé mú nígbà tá a fa kájú ẹ̀ àìní kájú àyè má ọlọ́run ò ní fi ta yín lọ́rẹ̀ àfàbẹ̀ wà sílámù àmín. wala la ilaha illallah àmín. àfàbẹ̀ wà sílámù ẹ má máa dá mi dá ọ̀rọ̀ ẹ sálámù sílé náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Gbogbo ilé ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. ohun àfa àwa rẹ̀ gbọ́ ni Sheikh Ibrahim Hanbali al-Imamu Guniya apá náà kásẹ̀gì rárá ẹ wá Islam ọlọ́run má pa yín sí àmín. àjòtẹ́ lọ́tẹ̀ ní délé ọlọ́run ní díẹ̀ lọ. àmín. kí n má wulẹ̀ tó dákọ̀ tèmi má bíi ti ń ṣe fún yín ọlọ́run tí ń sì ń gbà lára tèmi náà tẹ́tẹ́ bá bá wa sáámi lé. àmín. gbogbo olólùfẹ́ ètò Asahabul Janna ní Diamond 88.7 ọlọ́run ọba sórí ẹ̀ fún yín o. àmín. ọkùnrin obìnrin ọmọdé àgbà onílé àlejò ìdí òfin lẹ́wà ní ṣọ́ọ̀bù lẹ́wà nínú ọkọ̀ lẹ́wà nídìí ọjà lẹ́wà ẹ̀yin bẹ nínú ilé ẹgbẹ́ rédíò sétí ẹgbẹ́ kalẹ̀ ní lérí ọ̀kadà nínú márúwá gbogbo bí yóò tẹ́ lè wà ní gáràjì gbogbo bí yóò tẹ́ lè wà bàbá ọ̀fà lọ́dọ̀ yín bẹ ní lakasanta gbogbo yín yẹn àwọn dílà tí máa ta mọ́tò ọlọ́mọṣàjọ́ dá gbogbo yín o. àmín. gbogbo àwọn rìwáyà sangbọ́ wa ọlọ́mọṣàjọ́ dá fún yín àmín. àwọn onídìí òfì àwọn náà mọ́kọ́ wí ọlọ́mọṣàbà wa gbàdúrà yín. àmín. ìyá wa lé aláyé alájà wa ìyá wa oníyẹ pọ̀ lókè lè rú lé ọmọ òsèmọ́ni ọlọ́wọ́ bá san owó ilẹ̀ san olóore. àmín. afẹ́ ìwà Islam Látọ̀dọ̀ Málímátù wà àní
èmi ló dé. ẹ wàá béèrè pé kí ló dé. ọ̀sán ni tó fà. afáwẹ̀ Islam a sì wá sí díẹ̀ láàárọ̀ yìí ká tó wá sọ ọ̀rọ̀ tá a ti yọ ẹ̀bùn mẹ́. afáwẹ̀ Islam ìbò mọ̀ ń bọ̀. ó dé o. wọ́n ti múra báyìí. Ya Rasulullah ìbò ń bọ̀. wọ́n ti múra báyìí. bàbá wa olórí oko fún Diamond bàbá wa Fiolú gbogbo ọ̀nà yòówù tẹ́ ẹ bá gbé ọjà yín gbà okòwò yín gbà tẹ́ ẹ bá dáwọ́lé gbogbo ẹ̀ ó máa ṣe déédéé. Àmín. ọlọ́run ò ní padà lẹ́yìn yín. Àmín. bàbá wa Fiolú in the mighty name of Jesus you will be blessed. bẹ́ẹ̀ yóò ti mánu bàbá wa GM gbogbo wa ń bì báyìí ọlọ́run bá a ṣe orí ẹ̀ fún yín ní Diamond irun bàbá wa GM Pa Michael Ọlárẹ̀wájú ọlọ́run ò ní pa yín ní sísá. bàbá wa Oyèdèpọ̀ HOD market nìyẹn bàbá dáadáa ọlọ́run bá a ṣe orí ẹ̀ fún yín. afáwẹ̀ wà Islam a sì wá sí díẹ̀ láàárọ̀ torí ìbò ń bọ̀ a wá pé gbogbo àwọn tó fẹ́ wọlé àtàwọn tó fẹ́ jáde ẹni a fẹ́ tẹ̀ka fún àtẹni tó ṣe pé ìta àtẹ̀fóhùn ti díhù yóò bọ́ ọ̀ta ẹlòmíràn wọlé ó bẹ̀rẹ̀ láti ibi ipò wọn òun ti kéré jù sí kánsẹ́lọ̀ ṣíàmánù sínétọ̀ mínísítà ọ̀nàrẹ́bù gbogbo wọn báwọn a ṣe wá sí díẹ̀ fún yín láàárọ̀ yìí ká tó mọ bọ́rọ̀ tiwa lọ. èdókè yá ń yán lọ́dọ̀ àwọn bàbá tó fi dọ́dọ̀ olóko mi bàbá gbogbo Nàìjíríà gbogbo yín la fẹ́ ṣe wá sí fún láàárọ̀ yìí. ìtọ́nà àbáyọ̀ wà sílámù. ṣé wàá sí wọn ní dọ́dọ̀ ni àwọn tí wọ́n fẹ́ lò náà àwọn tí wọ́n máa kó kì. àwọn tí wọ́n máa yọ àdáki. àyà sọ́dọ̀ tiwọn náà. ṣé yóò sì tún dọ́dọ̀ àwa jòkó jẹ́ náà. àwa jókòó jẹ́ náà yọ. àwa náà ní tiwa. àwa náà ní wà sí tiwa inú wà sábẹ́ sí láàárọ̀. tádíkà náà sì gbọ́ tiẹ̀. tádíkà ọgbọ́ tiẹ̀ olówó ọgbọ́ tiẹ̀ ọlọ́lọ́ ọgbọ́ tiẹ̀ ọba ọgbọ́ tiẹ̀ ìjòyè ọgbọ́ tiẹ̀ tọ́lọ́rọ̀ Ọlọ́run ni. ọ̀dà àfọ̀ ọgbọ́ tiẹ̀. àfọ̀ a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim tùmọ̀dàládé àfáìwẹ̀ wà Islam ọ̀rọ̀ Ọlọ́run tí sọ̀rọ̀ lè bá bẹ nìkan tọ́já sí pé ní ọba taba ẹbẹ̀rìjì wá kan ò sí mbẹ̀ ẹ tún bẹ̀ ṣe ni àtọ́lẹ̀ ẹbẹ̀rìjì àwọn alánàá kí lè wí sí wọn ẹ padà wí tí ọ̀dà sí wọn náà ni ẹ máa wí lọ àmọ́ àyà inú alukurani ìwọ̀n bá gbogbo wa sọ̀rọ̀ báyìí ó ní ha ya ayyuhal ladina amanu lima taquluna ma la taf'alun. afẹ́fẹ́ Islam. mo tẹ̀lé pé mo jà ní. mo fẹ́ kẹ́ ẹ máa tú ní. mo rò bí ọkọ̀ọ̀kọ̀ jà náà ni. èmi ní ìjà fún yín. ya ayyuhal ladina amanu. ọlọ́run la pè yín tẹ́ ẹ fi inú gbà tẹ́ ẹ fòdì gbà tẹ́ ẹ mọ̀ páwọ̀ Ọlọ́run ló lóhùn. ẹ máa tú so. ẹ ti ìyá ìyọ́ lẹ́dínà àmúlò náà mo ti tú yín o. ẹ tú dáadáa. àwọn tí wọ́n fi inú gbà tí wọ́n gbọ́ Ọlọ́run ọba gbọ́ tí wọ́n mọ̀ pọ́ Ọlọ́run ọba ló lóhùn tí wọ́n sì fi nǹkan míì lù. alladina amanu iṣẹ́ ìtọ́wà ń bẹ ìmánì iṣẹ́ ìmánì ìnígbàgbọ́ sọ́lọ́hun tọ́mọ̀ pípọ́ bá dà òun ni tọ́ bá kù díẹ̀ òun ni tọ́ bá rí jẹ òun ni tọ́ bá rí jẹ òun ni ọmọ pé Ọlọ́run ọba yìí òun ní í ṣe gbogbo nǹkan tó ẹnu apèyìn tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀. ẹ̀yà yìí ọwọ́ ni lima taquluna ma la taf'alun. nígbà pé wọ́n tọ́ táwọn náà sì dáhùn tí wọ́n ti ran àwọn bẹ́ẹ̀ lima taquluna ma la taf'alun kí ló tẹ́ ẹ máa sọ nǹkan tẹ̀ ní sílẹ̀. ṣé àbẹ̀kọ́ àwọn olóṣèlú ló ní àyà yìí àyà yìí bá àwọn olóṣèlú wa wí. lima taquluna ma la taf'alun. èsì tẹ́ ẹ máa sọ ń tẹ̀ ní í ṣe nǹkan ń ṣe yín ni. ó sì yẹ kẹ́ ẹ ntẹ́ ẹ bá ṣe ni ẹ máa sọ. àfáwẹ̀ wà Ìsìlámù wọ́n dààmú ni lima taquluna. ẹ ṣe ti bẹ̀rẹ̀ sí ní turi. ìtùrù tọ̀. ma la taf'alun. ẹlẹ́sìn gbọ́tà ẹ̀ṣẹ̀ dòní omi ń yalé ni lima taquluna ma la taf'alun. ẹ lọ́wọ́ oṣù ayọ́mọ bá wa nù lẹ́yìn ọmọ sẹ́yìn gbọ́dọ̀.
béèrè ni pé kí ló tẹ́ mọ̀ sọ nǹkan tẹ̀ ní í ṣe lẹ́nu ọlọ́run gan béèrè. ẹ lówó oṣù wa péré ní ọmọ pé ẹ láwọn tàná ẹ ní wọn san pé gbogbo ẹ̀yin tó ní ẹ̀dààmú ní nǹkan ń ṣe yín ni èmi kọ́ mo wí bẹ́ẹ̀ ń gbẹ́ máa lérí bí kọ̀ọ̀kọ́ ọlọ́run ní nǹkan ń ṣe yín ni lérí ìjọba yín ọ̀hún ẹ̀dààmú ni lima taquluna ma la taf'alun. lima taquluna ma la taf'aluna èyí ti jẹ́ tẹ̀ ń sọ tẹ̀ ní í ṣe lẹ́nu. La ilaha illallah ọlọ́run ló sọ báyìí. ọba tó dá wa ni. ọba ni ó kọ́ dọ̀ yẹ kẹ́rù ọba yẹn tọ́lọ̀ ń bá gbé ẹ̀ fún yẹn. kẹ́rù ọba yẹn. a jẹ́ pé kéèyàn káwọ́ kò ní tí ọba ní í ṣe. àti gbogbo ẹ̀yin alágbára lónìí àfàwẹ̀ wàsílámù ní ọlọ́run ní kẹ́yìn káwọ́ kú níbi tẹ́ ń bá ń ṣe tí ọba dáa. àfàwẹ̀ wàsílámù wọn ní ká sọ fún yín bẹ́ẹ̀ pé ọlọ́run ní kí ló dé tẹ́ ẹ ṣe wá rìnrìn tẹ́ ẹ rìnrìn re ẹ sì wá ń ṣiṣẹ́ àpò yín lẹ̀ wá ń kó gbogbo ẹ̀ sí ẹ̀ ṣe fún ọmọ àwa tá a dìbò fún yín a sì wá ń jìyà ẹ sì yájú kalẹ̀ rangandan sẹ̀mó sì ń di tọ́da ẹ̀ sì rí nǹkan kan ṣe gàrí sì ń di tọ́da ẹ̀ sì rí nǹkan kan ṣe pọ̀nmọ́ 200 naira yéé ẹ̀yin aláṣẹ wa ọ̀nà wo lẹ́ gbà pọ̀nmọ́ 200 naira ó sì wá di 500 naira. wọ́n ti ń ṣe inú ọbẹ̀ nísìnyí. àfẹ́ wa ìsìlámù lima taquluna ma la taf'alun. ọmọ 200 wọ́n máa gé tẹ́lẹ̀ ni wọ́n gé tó ìfọ́ lọ́mọjọ́ tẹ̀yìn ìjẹ́. àfẹ́ wa ìsìlámù ráìsì sì tún wá di 45,000 ráìsì tọ̀hún tẹ́ ń kó wá òun di 45 èyí tá a tún wá gbìn nílùú wa òun náà tún wá di 29. 20 kìlẹ̀ bẹ́yì. mo fẹ́ kẹ́ ẹ wí. wájú ẹ̀ dáadáa. àníkẹ́ ẹ wí le ó di kíni ráìsì ti lé. èyí tẹ́ ẹ mọ 40 ẹ mọ̀ yìí ò náà. ọ̀dà èyí tá a wá ń ṣe nílé náà. ẹ mọ̀ yìí ò náà. àfẹ́ wa Islam ẹ̀rù ń bà wọ́n torí àwọn ìjọba bẹ́ẹ̀ bá gbé Land Rover dé àní wọ̀ wọ́n jẹ ìyá ni. òun tiẹ̀ irú èyí tá à ń ṣe fúnra mọ̀ kò yẹ kó wọ́n wọ́n. èyí tá ń gbìn fúnra ara wa báàgì kan tiẹ̀ kò yẹ kó ju bí 15,000 lọ. ṣèjọba là á sì lò yìí ìrẹsì tó ṣe pé ilé yíyà yìí ni ló kà ní. kí láǹfààní pàwọ́ làwọn ṣe yìí. kí wàá láǹfààní ẹ̀ ẹ sì yájú kalẹ̀ tóun bá dẹ ẹni ọba lọ bí tọ̀hún fọ́rí náà wọ́n lọ́mọ tó wà. ẹ sì ń fi mọ́tò kó owó ẹ sì ń ṣe ọbẹ̀ ẹ sì ń pè mára yín lọ́wọ́ ọlọ́run nílí máa ta kúlù náà máa láàbọ̀. ẹ̀wọ̀ ò ṣe é súnmọ́ mọ́ ẹ̀wà. ẹ̀wẹ̀ wa ni ẹ̀yin aláṣẹ wa ẹ̀yin náà láwọn ìyàwó yín ẹni wọ́n rọra bọ́ sọ́jà wọ́n mọ̀ pé ẹni wọ́n lọ ná ẹran ẹni wọ́n lọ kí wọ́n lo nìkọ́ọ̀bù kẹ́nìkan mọ́ dà kí wọ́n mọ̀ pé àwọn ni. tọ́ba ṣe pé rọ́là ń sọ. tọ́ba ṣe pé rọ́là ń pa ẹran wọn lọ torí pé ẹ̀yin ọ̀gá bẹ́yìn bá lọ wọn ó tètè dá yín mọ̀ ẹni káwọn aláàjà kí wọ́n lo nìkọ́ọ̀bù kí wọ́n da nǹkan bójú kan mọ̀ pé ìyàwó yín ni wọ́n ẹni wọ́n lọ ná gàrí káwọn náà gbé mọ́rúwá wọn ó kó sí kí wọ́n já wọn sínú kòtò tí ń bẹ lórí títí kẹrì ọ̀tá sí wọn lá kí wọ́n mọ̀ pé ṣé bẹ́ẹ̀ ti ṣe ní sínétọ̀ ṣé bẹ́ẹ̀ ti ṣe wá ní mínísítà ṣé bẹ́ẹ̀ ti ṣe wá ní gbogbo ẹ̀yin gómìnà ṣé bẹ́ẹ̀ ti ṣe wá ní níjọ́ tẹ́ ẹ sì dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ gẹ́ fìlà lẹ́ẹ̀rànjú lẹ́ ń kébò sí kí ẹ ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ kọrí London ẹlẹ́ ń lọ sinmi Ọlọ́run ní ẹ gbádùn ní nǹkan ń ṣe yín ní limatakulu èyí ti jẹ́ tẹ̀sán tẹ̀ ní í ṣe lẹ́nu. ọmọ yìí já limatakulu ẹ̀bọ̀hùn láyé. limatakulu ma la taf'alun. ọyá yìí Ọlọ́run lè ṣe tẹ́ ń sọ tẹ́ ní ṣe èéṣe nǹkan ń ṣe yìí ni ẹ̀ẹ̀rán ti sàárè ní pọ́ọ́lọ́ gbogbo yòówù tẹ́ lè ní ẹ̀ sì dá gbogbo ẹ̀lẹ́ náà ni ẹ̀ẹ̀rán ti ní vanity upon vanity bẹ́ẹ̀ náà lè wí fún wa kí ló dé ẹnu wa dùn ẹ̀yin tẹ́ ń gbé vanity upon vanity abúra fún yín ẹ ṣépèlera yín ẹlẹ́nsun ayin ni gbogbo èpè tẹ ẹsẹ yóò ṣẹ mọ́ yín la Ọlọ́run ní nǹkan ń ṣe yín ní gbogbo aláṣẹ wa limatakulu ma la taf'alun. ẹni olóhùn gbowó sọ òun náà ní sè níjò lè tán. abẹ́ wàsápù èyàn gba 40,000 ó dé di ìrẹsì wọ́n ní 45. kí ló kí ni èsì. ẹ̀yin alájẹ wa ọ̀nà wo lẹ́ gbà. ìrẹsì àpò kan ò sí kálẹ̀ ìbòmí.
ìrẹsì àpòkọ kálí ibòmí. bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ́dọ̀ àwọn àfa ẹ̀wọ̀n ọmọ kéwú tá a ní ni ẹ̀wọ̀n àwọn ọmọ kéwú wa àfa àfa ọlọ́wọ́ sàánú yóò sàánú àwọn náà. wọ́n ní ma gbé kéèkì. àsìkò yìí lè púpọ̀ irú èwo la wá kàn yìí irú àwọn wo la dìbò fún wọn irú àwọn wo la tún dì fún yìí ẹ̀yin tá a tún dì fún ẹ múra ọlọ́ni gbogbo yẹn. àwọn tí ń ṣe búrẹ́dì. wà láyé yìí táwọn wíyọ ọlọ́run lórí bẹ́ẹ̀ bá gbé láńdúrọ̀fà òsì kan wá inú ọ̀nà ń yà yín á lù ni. àwọn tí ń ṣe búrẹ́dì àwọn tí ń ṣe búrẹ́dì. ẹ tún wo búrẹ́dì ẹ wo tó dá. gbogbo tí wọ́n fi ń ṣe lọ́wọ́n. ẹ bá ti wá rọ̀ kan bíi pílò nísìnyí ó lè pé 1000 ni. búrẹ́dì kan tó ń dàbí pílò. búrẹ́dì 1000. ní nàìjíríà búrẹ́dì 500 naira. níbo là wá lọ. ẹ̀yẹ wà lẹ́lẹ̀ oró ní 150 naira. àmọ́ kẹrin. oró bọ́ máa bù lẹ́yìn ọmọ òsì lóyàn. lima taquluna ma la taf'alun. ẹ̀ á jẹ́ ń wí gbogbo ẹ̀ ìwọ gbọ́bẹ̀ kalẹ̀ ogbóúnjẹ kalẹ̀ ọ́ àkùntẹ́ mọ̀ fi jẹ ọkù ọbẹ̀. àfẹ́wà ìsìlámù àtàwọn. àfẹ́wà ìsìlámù gbogbo táwọn yóò tiẹ̀ wá kàn wọ́n ẹ máa rí SDP haru sẹ́dí gbogbo wọn sara ọmọdé ọlọ́run lẹ́ jìyà bẹ́ẹ̀ bá ṣe ń tọ́ da torí ní sílẹ̀ ń gẹ fìlà kílẹ̀ ń fẹ́ yín nù pósítà ọlọ́run ní gbogbo yín àyọ ẹnìkan lẹ̀ lima taquluna kálukú ọsàn tí ọba sọ ni kò ṣe ntọ́ba ń pépà rí òní ká mọ̀ dé bẹ́ẹ̀ má wulẹ̀ purọ́. ntẹ́ ẹ bá fi kàmpé. ibi kò sí ni. iná ni ẹ ṣe. má wulẹ̀ purọ́ kan. bẹ́ẹ̀ bá purọ́ fún wa ọlọ́run jẹ yín yá yóò bí yín torí wọ́n ká ọlọ́run lábẹ́ yẹn bá purọ́ ó ní la'natullahi. ó wí bẹ́ẹ̀ o. alal kadhibin. ma ahlamaka ya Allah. wọ́n náà bá sùúrù rẹ ti pọ̀ bí ìbá ìgbésùn rẹ pọ̀ ẹni tó bá ti mọ̀ pé yóò purọ́ kọ́ yanu kọ́ fẹ́ purọ́ kọ́ má pàdé mọ́. kọ́ parí. àfẹ́ ìwàsílẹ̀ ó ní sùúrù ni. ó ní sùúrù ni làwọn afáfin ní sùúrù rẹ ga bí ìbá ṣe pé bẹ́ẹ̀ kọ́ yanu báyìí kẹnu ọmọ pàdé. kírísítẹ́nì inú wọn fi báìbù búra mùsùlùmí inú wọn fi kùránù búra. kọ́ yanu dé kẹnu kọ́ máa pé kí lásì rà. ẹnu wọn ò lè parí mọ́ àti wí fún wa. ẹnu wọn ò lè parí mọ́ bí wọ́n ti kú nù. àwa náà wí fún kí ọ̀gbọ́dọ̀ kúrọ́ èrè ọ̀tọ̀ fẹ́ẹ́ padà jẹ́ ni ó fi dé. ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún wọn jọ. yóò fi di adatọ́ lẹ́nu báwọn àmọ́ yóò tún panu tán yóò tún pa wọn lánàá. yóò tún pa wọn lánàá. a tún mọ sílẹ̀kùn fún. àwa náà tálẹ́ kò sì mọ wọn ara wa ntẹ́lómi ọjẹ́ ní wájú. ntẹ́lómi ọjẹ́ ní wájú. kókò ẹ̀ ń lò ní. ntẹ́lómi ọjẹ́ náà kọ́ mọ̀ mí fi ya ọmọ ilé ní ibú ọmọ tí wọ́n bá kó àdá léèyàn lọ́wọ́ pé ẹ máa sáyàwó èèyàn. kò sì sọ́mọ tí ẹ ń lù. kò sì sọ́mọ tí ẹ ń lù. ẹyọ ọmọ wa ọ̀dọ́ ẹ̀dá kálukú ọlọ́ jòkó ẹ ronú ẹwù ẹ̀yìn wò. bí ẹ bá ṣe pé wò tí ẹ ronú wọn gbé pósítà kan kalẹ̀ wọ́n ní ọlọ́ ìyá òsì lọ́bẹ̀. ọyìn yàtọ̀ àwọn kan tó ń gbé kalẹ̀ wọ́n tún yàtọ̀ ara wọn. wọ́n wá pé tí wọ́n bá ti ń dìbò lọ́wọ́ ni. ẹ lọ bẹ̀ kẹ́ ẹ̀ yìnbọn gbọ́. ẹ bá tí wọ́n á yà báwọn kí ni ń bọ̀ tógun kí ń bọ̀. ogun dẹnu. ẹ̀yin ọmọ tí wọ́n kó yín jọ tó kó ẹ máa yìnbọn dí àpótí ẹ̀yin náà ẹ̀wọ̀jọ́ ọ̀la àwọn ń jẹ mínísítà ẹ̀yin yìnbọn bí àpótí àwọn ń jẹ sínétọ̀ ẹ̀yin yìnbọn bí àpótí àwọn ń jẹ ọ̀nàrẹ́bù ẹ̀yin yìnbọn bí àpótí ẹ̀rọ̀jọ́ ọ̀la yín ni ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n kó jọ tí wọ́n kó bọ̀lé lọ́wọ́ ni ọlọ́run ní ẹ̀wọ̀ ẹ̀yin yín ẹ̀wọ̀ mìíràn ṣé yóò dà fún yín gbẹ̀yìn àwakọ̀ o ń gbẹ́ máa lérí ní mẹ́tàkù. àwọn ò tún wá fún wa lówó owó ogún yín rè. wọ́n tún wá kó gbogbo wọn jọ ṣé gbogbo yín ni ẹgbà igbó tìrè mẹ́rin ni ẹgbà ẹ máa sáná sí gbó. ó yẹ kéde tí inú òpin láàrin òun gbà wọn ò fún yín lówó pé lọ́kọ́lé wọn ò kówó mọ́tò yín ni ẹ wò sẹ́lẹ̀ ló ti wà owó gbó yín ni. ẹ jọ sọ̀gátà ń lọ yìí afẹ́kẹ́ dàbẹ̀ rú gidi ẹgbẹ́ owó gbó. ẹ̀yin náà sì gbà. làwọn bá lọ mú mọ́ọ̀lì wọ́n mú pọ́ wọ́n mú láòdù wọ́n èkó Arizona wọ́n pò yí wọn ó kí gégémù yé gégémù wọ́n papọ̀ mọ́ wọ́n wá ń pé omi wọ́n pè é fún lómi. yóò kó símẹ́ǹtì ni. lima taquluna ìyá bímọ bàbá bímọ sunkún sọmọ rẹ lẹ́nu òpè ọba sọ̀rọ̀ Ọlọ́run jọ gbọ́. àwọn ọmọ tí wọ́n ń bẹ mi wọ́n kàwé bí wọn èyí tí strike níbẹ̀ làwọn ọmọ tí wọ́n lọ ẹ̀wọ̀jọ́ táwa ti strike. ṣé wọ́n ti pọ̀ ìwọlé náà. ọ̀rẹ́ pé wọ́n náà ti wọlé wa. àwọn jòkó lé ní. wọ́n wọlé ni. wọ́n jòkó lé ní. wọ́n ní wọ́n tún jòkó lórí wọn tún ní. jòkó kí ni. alọ́mọ kan ń bẹ ládùúgbò kan òun ti lóyún oṣù keje ni. alọ́mọ ti lóyún oṣù keje ni. ọlọ́lọ́ amọ̀yẹrù wọn tó ti lóyún bẹ́ẹ̀. ẹ̀yin ìjọba wa ọ̀nà wo lẹ́gbà lima taquluna ma la taf'alun. kàkà kọ́ mọ́ gba sàtífíkẹ́ẹ̀tì ìwọ̀n gba oyún. oyún làwọn ọmọ wa gbà lọ́pẹ̀ rẹ̀ lérí pé ìsanwó fún wọn àádọ́kítọ̀
ẹ ṣàánú wọn ẹ sanwó fún wọn omi náà dókítà bóyá ń gba 50 omi ń gba 60 ẹ dákun bọ́ bá kó 60 lọ sọ ráìsì ẹ̀wọ̀n tí wọ́n kò lè lọ́wọ́ nù 60 yóò wá gba 15,000 yóò ra ráìsì 45 àbí kí ni ọ̀sẹ̀ kù ni nínú 60 kéèyàn ra ráìsì 45 la ilaha illallah. lima taquluna ma la kò ní jáde ni kò ní wọkọ̀ ni taf'alun. bọ́ọ̀gùn mọ́rú wa ní ìṣòro dowó ọlọ́kadà ń sáyé léèyàn ni àníbòlẹ̀ ń lọ àwọn náà ti wọ́n. àfọwẹ́ wàsílám ti wọ́n. àfọwẹ́ wàsílám ṣèjọba náà sì ni àbíbó ni sáwọn aláṣẹ náà ni àbíbó ni omi wọn tún wá gbé ń bọ̀ yí ẹ̀yin ọmọ ẹ̀yin ìyá yẹn fàwọn ọmọ yín létí kẹ́ ẹ lè jèrè wọn ẹ̀yin bàbá yẹn fàwọn ọmọ yín létí kẹ́ ẹ lè jèrè wọn ẹ sì lẹ́yìn bàbá kan tó ṣe pé ń tẹ́jẹ̀lẹ̀ ń wá kí wọ́n wá ní káwọn aláàjì ó dúró wọ́n sọ wọn aláàjì darindin wọ́n wá mú kínní pínì wọ́n wá fi tẹ pósà báwọn aláàjì láyà lábẹ́ kínní ibi tá a ti dìbò wọ́n wá ń pẹ́ aláàjì ẹ̀yí sìn kí wọ́n lè mọ̀ pé ẹ̀sì wà ní tiwa aláàjì ẹ̀rí páyé yín kò ṣe dáadáa ni. lima taquluna ma la taf'alun. Allahu Akbar. ọjọ́ bí àwàdà ni. ẹ wá tó wo tọ́ tẹ̀lé yìí. kó mú tiẹ̀ ń bẹ̀. àwọn ni kabura makitani indallahi an taqulu ma la taf'alun. kabura makitan indallah. ẹ̀tú. kabura makitan indallah. ọlọ́ni bẹ́ẹ̀ yóò bá mú èmi mọ́ ó tóbi lọ́dọ̀ mi púpọ̀ an taquluna ma la taf'alun kẹ́ ẹ máa sọ nǹkan tẹ́ ẹ ní í ṣe lẹ́nu ní kẹ́ ẹ máa sọ kò sí ntọ́fẹ̀ bá kẹgbẹ́ níbi ìyà tó le lọ́dọ̀ mi. kò sí tọ́fẹ̀ bá ṣe déédéé níbi ìyà tó le lọ́dọ̀ mi. ẹ̀yin aláṣẹ wa ṣe ń gbọ́ ẹ wo yà ní káwà ní tẹ̀sẹ̀ tẹ̀ síkà. ẹbẹ nìkan la sọ ti gírísù mu kòkòrò mu ògèdè pọ́sẹ̀dì káàdé kò musẹ̀ náà ni ọlọ́kọ́ fi yóò da òun ayé náà gbogbo yín wá ń ká ọwọ́ padà lálẹ́ pé lópin ìgbà tó o bá dẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà fún gbogbo ó dé èrìgìrì ọjà. ẹ dákun gbogbo ẹ̀yin aláṣẹ wa àwọn ẹ̀tọ́ wa tẹ ẹ bá fún Ọlọ́run lẹ́wọ̀ lé yín jọ àlìkìyàmọ̀ ẹ dìde kò ní í ṣe yín lẹ́kọ̀ọ́. tàlìkìyàmọ̀ kọ́ ayé ni ó ti pilẹ̀ ayé ni yíyún kì í sàlìkìyàmọ̀ ni ó ti wọlé. àfàwẹ̀ wàsílà wọ́n ní ayé lẹ́ẹ̀ ti kọ́kọ́ àkòkòrò ọkọ̀ọ̀kọ̀ pa yín láyé ní. ẹ rí rọ bẹ́ẹ̀ ti rọ ni ànábì ló wí bẹ́ẹ̀. àfàwẹ̀ wàsílà. ọ̀gá ẹ̀ wàsílàmù ní jẹ́ Muhammad òun ló wí èmi kọ́ anabi lọ gẹ wàsílám òun ló ní wọn wò kì í ṣe ó ní kì í ṣe ìyàlẹ kìyàmọ anabi ní ìyá àtayé ni wọn wọlé rígì. àfàwẹ̀ wàsílám. adakọ anabi sí. wọ́n ní anabi sọ pé yọ wọlé yín látàyé ní. tí ọba dẹ ètò ẹlẹ́tọ̀ padà fún wọn. yóò mọ ẹja ni kódé ètè ọjà mọ. kódé ètè yín ọjà ẹ wà ń déwájú Ọlọ́run ẹ dàbí garawa. tọ́ba yẹ pé kìkì dáa tọ́mọ ádámà lórí bí ìkẹ́kọ̀ọ́ ìgbà ṣe láyé lónìí ni sọ́bẹ̀ pé á decide lọ́wọ́ ara wa ni. wọ́n kàn ní kéré ẹlòmíì ọ̀kọ́kọ́ fòkù lẹ́rùn ẹ̀ náà. ẹlòmíì ò tiẹ̀ wọn mọ tí jẹ́jọ́ àlùkìyámà. gbogbo àwọn tó rí ayé lòun ni wọ́n gbàgbé pé kí ni jẹ́jọ́ àlùkìyámà. àfàgbẹ́ yawma al-qiyamati la malun wala waladun. yawma al-qiyamati. àfàgàní ọlọ́run lèmi ò nídìí ẹ̀ ń jọ. àfàgàní gúríyà àṣẹ yawma al-qiyamati ọjọ́ àlùkìyámà dọ́là kọ̀rin mi Ọlọ́run. yawma al-qiyamati la malun wala waladun. ọjọ́ pàmòrágẹ́dẹ́ ọjọ́ pàmòrágẹ́dẹ́. bí ẹ bá ròyìn àlìkẹ́mọ̀ fún yẹn èyí ó fẹ́ bàbá yìí pé bìkan bẹ téèyàn lè sá lọ èyí ó sì kú nù ayé. àfàyè wàsílà Ọlọ́run níjọ́ náà ọjọ́ tí ń wí fún yín gbogbo ẹ̀yin aláṣẹ àtàwọn tẹ̀ ń dàjẹ́ àtẹ̀yìn tẹ̀ ń dà wá jẹ́. gbogbo alájọ pàdé mẹ́jọ náà. la malun wala waladun. àfàyè wàsílà àṣẹ pánstálì ayé lọ́mọ ayé ni kò sí pánstálì níjọ́ náà owó rìádì àwọn kò tí kó sápò mọ́ owó Dubai àwọn kò tí kó sápò mọ́ kọ́kọ́ sáìn. yé ibi tí wọ́n rí ayé lòdì. kọ́dà lómi lè mú pépà òun lẹ́ẹ̀lẹ́ wọ́n kàn mú pépà fún bíi pépà simanti pépà kìnìún kan ó sì lè yá báyìí ntọ́ bá kọ síbẹ̀ ó dowó. láyé kan yìí náà láyé kan yìí náà. ọlọ́lẹ́jẹ pásápásá yà yawma al-qiyamati la àwọn òtówó là ń dájọ́. malun wala waladun. àwọn àfáà tí wọ́n ti ronú pé ayé wọn ní kò sí wọn ní tí ń jẹ́ àjọ olòṣì ní dájọ́ tálíkà ní dájọ́. sẹ́ni wọ́n lówó ní tìrìtì àjọ kí ni ọ̀dà àjọ kí ni ọ̀dà. àfẹ́ wàsílám àfẹ́ yawma al-qiyamati la malun
wàlà ẹ̀dọ́n àsìkò ìjọ kìámà owó ọ̀rọ̀ èmi ọlọ́run jọ̀hún. kí ni fi ń jẹ́ yọmọ kìámà kò sí ìjòkó àdùn ni. ẹ tètè kó owó ẹ fún gbogbo wa lẹ́tọ̀ọ́ wa bẹ́ẹ̀ bá fún wa ní ẹ̀tọ́ wa èrìgì yín ọkọ̀ọ̀kọ̀ já láyé ní. ànábì ló wí yìí. ànábì sọ bẹ́ẹ̀ gbogbo eyín yín wọ̀ láyé ní. ànábì ló sọ torí tẹ̀ fi ń ṣe fáàrí náà nù. torí tẹ̀ fi ń ṣe fáàrí náà nù. ẹ yà fọ́tò ẹ̀kọ́ fẹ́yìn ni. èso tí ọ̀dẹ́tọ̀ lọ́tọ̀ kò inú pọ́sítà yìí eyín náà lẹ́fẹ̀ẹ́. ẹ sì máa wo ẹranko kan bẹ́ẹ̀ tí ẹ bá ti wò báyìí bóun bá yanu ẹni tí ó bá léyìn mọ́ tí ò lérìgì mọ́ ẹranko ní ọjọ́. ẹ lápẹ̀ wá wo sóra tí ayàtà kọ́ ké wa wọ́n ní ká wá béèrè pé ayàtà ké á sì fún wọn. ẹgbọ́n tí ìwé òun náà mọ̀ kó dùrọ̀ là ń sọ. láwọn tẹ̀ wí. kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ ọjà kọ́. kọ́. àwa la fẹ́ rẹ̀ wọ́n tá a bá so eléyìí wọ́n dáná. wọ́n dáná tá a bá sọ fún wọn. àfi ká sọ tọ́lọ́nù pí àwa náà. àti yawmal qiyamati ọjọ́ kìyàmà. yawmal qiyamati. ọjọ́ kìyàmà. la malun. kò sówó njọ́ náà. wala waladun. ọmọ mi ni mínísítà ọmọ mi ni pírẹsidẹ́ǹtì ọmọ mi ni gómìnà ọmọ mi kò sí tókè ọmọ mi ni lídà kò sí tókè mi ọlọ́pàá. wala abuka. bàbá mi rèé òun ni pírẹsidẹ́ǹtì àkọ́kọ́ nàìjíríà ọlọ́run ní nǹkan ń ṣe yín ní kọ̀dọ́rọ̀ èmi ọlọ́run. wala ọkàn mi. ìyá mi rèé òun làkọ́kọ́ ẹni ọkọ́kọ́ wakọ̀ nàìjíríà ó ṣeun kọ́mọ wakọ̀ kọ̀ọ̀kan dọ́rọ̀rùn lọ. wala nasabun. ìran wa rèé kò àtòsírí ẹbí wa àtòsírí ọlọ́run ẹ tòsí ju àlùkìyà lọ. wala abuka wala ummu wala nasabun. afẹ́ wàsílà ìbò ń bọ̀. kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣe wọ̀. ìbò ń bọ̀ yá ahla nàìjíríà. ẹ̀yin tá a sì dì í fún ẹ̀dá kan ẹ̀bẹ̀rù ọlọ́run. yá ahla nàìjíríà. àfàwọn ọlọ́jẹ̀ bàbá méjì. dẹ́wọ̀nrin yá ahla nàìjíríà. àfàwọn mo pe gbogbo ẹ̀yin ará nàìjíríà. ọmọ nàìjíríà mo pè yín. tafakkaru ẹ jẹ́ á ronú. min ayna ji'na wa ila ayna nazhab. ibo là á ti ń bọ̀ ibo là ń lọ. yẹn sì gbọ́dọ̀ mọ ibi tí ń bọ̀. a sá mọ ibi tá a ti ń bọ̀ a sì mọ ibi tá a ń lọ. a sì mọ ibi à ń lọ. àmọ́ ẹni wọ́n bá ti bí tán níbo ló ti ń bọ̀ ní ìmọ̀ ibi tí ń bọ̀. látó níbo ló ń lọ òun tó ń tọ̀ ẹgbẹ́ alójú bóyá tẹ bá gba ojú ara rẹ̀ ojú rẹ̀ ìlàkàyè rẹ̀ wà ní. ọmọ nàìjíríà la tantakhib li ayyin hizbin ẹ má torí pátì kan dìbò ní ajílì máa lé kìnìún lè bí ó dìbò fún torí wọ́n ti fún wa lówó ẹ má ṣe bẹ́ẹ̀ pátì tọ̀hún A12 lè bí ó dìbò fún torí wọ́n ti fún wa 50,000. ẹlẹ́kùn ẹ̀dúró mi tẹ́ ẹ dé wọn ọkàn wà lá ṣé kí n sọ̀rọ̀ níbẹ̀. ẹ sọ̀rọ̀. ẹrí mi ti olówó dé pé wọ́n fún wa lówó torí owó ká mọ̀ fún wa. ṣé tó bá fún wa lówó wà ní dìbò. ẹ máa gbọ́ pé ká ṣe pé kìlọ̀ tẹ́ ń kìlọ̀ lọ́wọ́ ni ká má torí owó dìgbò. àwọn tí wọ́n fẹ́ dìgbò lónìí àtàwọn tànánà wọ́n bàjẹ́ débi wọ́n fi ń gbowó wọn tó dìgbò. bàbá tẹ wà fún wa lówó ẹ máa ká wa mọ́lé. aláwọn náà wọ́n sọ wọ́n dàdé. wọ́n máa ká wa mọ́lé. ọ̀dà ní ìsìnlẹ̀ pẹ̀lú ẹni tí ò jẹun kankan lánàá kò jẹ́ ń tẹ̀ta ó sì lọ́mọ. wọ́n wá rẹ̀ ní pé kò sọ ó dìgbò fún wa 50,000 ni. ẹ jẹ́ sọ fún yín gbogbo yín kébù sí ọmọ kí wọ́n má gbà yọgbà. yọgbà o yọgbà o. àwọn náà wọ́n dá wàhálà yìí lẹ̀. lè ajílì báàlì nítorí owó. àpọ̀dáfa. bẹ́ẹ̀ni àpọ̀dáfa. la ilaha illallah. àmọ́ àwọn ọ̀dọ́ wà lálẹ́. lè hawa nafs. ẹ má dìbò fẹ́ẹ́nu. aw lè akilin wa shurbin. torí pé wọ́n kó rẹ̀ sí kalẹ̀ wọ́n kó kíní kalẹ̀ ẹ di walakin tantakhib li rajulin hasan. ẹ dìbò fẹ́ yẹn rí. ọkùnrin bá ti rí. ẹ ti wo ládùúgbò pé ìjọ wọn fi wọn sí kínní ọba àdúgbò wa ní 8 ni wọn fún ṣe ẹ dìbò fún. ẹ dìbò fún. nítorí ẹni tó bá tó lò tó pọ̀ nísìnyí wà táwa kọ sí i tí bá ń jẹ lọ́wọ́ nísìnyí ọmọ ẹ̀jẹ̀ wò ní fún mi lómi ìmọ̀. ọlọ́run bá wa dúpẹ́ fún Saliu Mustapha bàbá tọ́dà bíi dárúbọ wọn ni wọ́n ní wọ́n fún àfàwọ̀ àbòtó nílé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tọ́ ọlọ́mọsà bá wa kún wọn ọlọ́mọsà bá wa dúpẹ́ fún Saliu Mustapha àfàwọ̀ àbòtó ọlọ́mọba wa kẹ́ bá a gẹ̀ odidi ilé náà Saliu Mustapha promise bàbá yìí ti sọ̀rọ̀ yìí ṣe ẹ tó súnmọ́ wa dáadáa ni ọlọ́mọsà bá wa dúpẹ́ fún yín o bàbá gómìnà náà ọlọ́mọba dúpẹ́ fún gómìnà o àwọn tó wá bòtó gómìnà tó wá ó tún wá bòtó ẹ dákun ẹ wo gómìnà ẹ wo Abdulrahman Abdulrasaq àtijọ́ kírun tójótójó yẹn àjọ kírun sí ńlá ni ó tún wá sábòtó His Excellency
ọlọ́wọ́ wọlé àlùdé Muhammad ọlọ́wọ́ sàmọ̀nà àti tẹ̀ ní ọ̀pọ̀ àti tẹ̀ ní ó kéré kálukú ọlọ́wọ́ dúpẹ́ fún kálukú. ọlọ́wọ́ dúpẹ́ fún gbogbo kálukú wa. afọwọ́ ẹ̀wà Islam ẹ dìbò fún èèyàn rẹ̀ sàn ẹ̀rí. kọ́dé èèyàn sáwọn náà tó fọ òun náà lọ́lọ́ lọ́wọ́ àgbẹ̀tọ̀ báwa ti mọ̀ ọ́ la sí yìí. wọ́n máa yẹrí máa lọ́wọ́. torí wọ́n yàyàkuyà ni ẹni tẹ́ bá mọ̀ lérí ẹ̀rí òun náà ẹ̀tọ́ àti ṣe ti wá a sì rí nítorí àṣẹ báyìí fún ọ ní. àmọ́ ìwọ náà tún nù ọlọ́run. afọwọ́ ẹ̀wà Islam olóṣèlú mélòó lẹ́yìn lọ́rẹ̀. èyí bá lóṣèlú lẹ́rẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí kọ́. mọ́tò mi ò ní máa paná báwọn. wọ́n ti fẹ́ mi náà lọ́kọ̀. wọ́n ti fún wa mọ́tò. wọ́n ipa ní wọn lọ́rẹ̀. ìní ẹnì kankan mo ní ọlọ́run dé. èmi náà ní ọlọ́run. ẹ̀kọ́ lọ́wọ́ síjọ́ ni irú ọ̀rọ̀ tiwa yìí mo jẹ́ ní fún wa ní irú ọ̀rọ̀ tiwa yìí. nígbà tí ẹ̀yin náà lè béèrè ọ̀rẹ́ lójú sọ pé ọ̀rẹ́. lọ́rẹ̀ lójú. àwọn náà mọ̀ pé àwọn irú wa yìí wọ́n wá lọ́rẹ̀. ní kọmísánná kankan lọ́rẹ̀. àwọn náà àánú irú wa yìí wọ́n wá. ibi abọ́rọ̀ dé yàfẹ́ ìwà ìlà ọlọ́wọ́ jọ dáa fún Dr. Niyi tó fún yín ní bátìrì ìjọsí. ok bẹ́ẹ̀ ní ìdá láti sọ àfáàní bátìrì àwọn panẹ́rọ́jà wọn pẹ́ ó sì pè wá pé wá gba bátìrì tuntun Dr. Niyi ọlọ́wọ́ ràn lọ́wọ́ irú wọn ọ̀pọ̀ oore kárí mi làwọn fẹ́. ọlọ́wọ́ pẹ̀lú èmi ní òjò kó jẹ́ etí tún sọkọ̀ mo lè wí mọ́ ọmọdé kó tún fẹ́ gbà mí nù ṣé nǹkan ò sọkọ̀ ọlọ́mọdé nǹkan ṣe àwa náà ẹ dákun ẹ máa ṣe wá sí lọ torí ẹni ọ̀rọ̀ ń dùn. àìfọ̀rọ̀ ọlọ ẹ máa ṣe wá sí. wà lólóṣèlú kankan lọ́rẹ̀. kò sí ni. ní ọ̀nàrẹ́bù. kò sí. ní sínétọ̀. àdá nígbà tá a bá ti ní ọlọ́run a ní tó jù wọ́n lọ nù. ọ̀dà èmi ò so yín pọ̀ mọ́sálí Mustapha. ṣé kí n so yín pọ̀. bọ́lọ̀ bá so. ẹ mọ̀ sí wá sí kàfé. yóò fún mi lówó èyí sì mọ̀ sí wá sí ibi tó yẹ kí n máa ṣe. wà á ní sọ pé ẹ dákun gbogbo olórin ẹ dìbò Musa. òun náà jẹ́ pé torí owó òun ò ní fún mi òun náà ò ní sọ pé torí rẹ̀ lówó fi fún mi lówó torí tó bá fún mi èmi ò ní dáko ẹ̀ báwọn. tó fọ̀rọ̀ lẹ̀ fọ́ lọ́hùn ni wọ́n ti mọ̀ pé òun ò lè ṣe bá kọ̀fọ̀ òun wẹ̀. àfàwẹ̀ wàsílám tọ̀ ọ̀dà ẹ dìbò báwọn tó yẹ pé ẹ wo gbólóhùn tó dáa ni ẹ wo sí ọwọ́ wọn ẹ rí pé iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ tó dáa ni. ẹ tún wá fi yòókù náà lọ́wọ́ ni o. bẹ́ẹ̀ ni àlùbọ̀ jábẹ̀ láàrin society wa ẹ rí pé yàn rí ni wọ́n. wàkìlà hamsa tó ń látọ̀ sínú hamsa nǹkan márùn kan bẹ kò sì lè tún nǹkan márùn sí. wá sí ìdá. alẹ́kazibu mi nàlẹ́ umara. nǹkan márùn ò lè tún nǹkan márùn sí. bẹ́ẹ̀ ni alẹ́kazibu aláṣẹ eléri tàwárí gbónírọ ni ọwájú òpùrọ́ tó bá sọ̀tún wọn ni ṣé irọ́ lè tún kankan sí. kò lè ibà kan jẹ ni. yọtọ̀ eninu àfàwẹ̀ wàsílám wàlẹ̀ hẹ́rìsù mina zohadi káwá lọ bójú kòkòrò lọ́dọ̀ ẹni tó lóun wòrán yé sá. kò ṣeé ṣe nǹkan bàjẹ́. wọ́n wá ń pè ọkọ̀ wọ́n gbọ́ yá ẹ máa lọ mú mọ́tò ni ẹni tó lóun ráyé sá nígbà tí ọlọ́run mú ọkọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ bùtọ́ kó kalẹ̀ lọ́kọ́kọ́ lọ́wọ́ dì mọ́ pé èmi mélé yìí. òun sì ní kọ́kọ́ ń wà kó títí ègún ni. ṣé zuhadu àfàwẹ̀ wàsílám ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àfàwẹ̀ wàsílám wàsáfàwù mẹ́sáwìlẹ̀ sáàbì ẹni tó ṣe pé òun ni àkántàǹtì báńkì òun lọ gàtí mọ́ sírò owó nígbà táwa àwa rí i pé ọjànú ojìnmi ọgọ ọ̀rọ̀ mi àpò ìwòdò kí ló fẹ́ tún ṣe. àfẹ́ wàsílám ó rò bí wọ́n máa fi kún létí ròdì. àfẹ́ wàsílám wàlì búkúlù mẹ́sàwílẹ̀ àmúwálì. subhanallah alikari. olówó kìí ṣe pé òní. ọkọ̀ nílẹ̀ kọ́lá kìí gùn mi. kìí ṣe pé òní. àlọ́ ó ní mọ́tò fà á débi pé tẹ́ ẹ bá tẹ́ sítáàtì mọ́tò mi wọ́n ti bàjẹ́ láwọn ọkọ̀ olówó iyebíye tó lówó dé. àwọn retí yóò wá gùn àwọn kò gùn àwọn padà kú kalẹ̀ ni. wà lè búhúlù àwa rí i pé ahọ́n ni wọ́n lọ bú eyín jẹ lérí àtàn. àmúti ìró ó ṣe kọ́ lọ bọ̀. wọ́n lọ bú eyín jẹ lérí àtàn. ọwọ́ àlọ́ ó múti ìró ó ṣe kọ́ lọ bọ̀ ẹni ó sì létí ìró jù láyé òun lẹ wà. òpin ti ìró ọ̀dọ̀ ẹ̀wà lọ́wọ́. ẹ̀wà funfun. afẹ́ ẹ̀wà Islam ẹlẹ́ẹ̀karùn-ún wali istitolatu min alfuqara káwa dọdọ ọtálíkọ Ọlọ́run tó yẹ kó máa bí Ọlọ́run àwa rí pé èrò rẹ̀ pọ̀ mo fẹ́ kọ́lé mo fẹ́ lówó mo fẹ́ jẹyìn. ṣé èyí ò lẹ́pẹ̀ wọ́n gbé fún kí ìdìbò wálé kọ́. yọ àpé òun ní afa ẹwà Islam fasiya satuna siyasatul kazbi àwa ká ń sọ̀rọ̀ o àwa kọ́ là ń sọ̀rọ̀ o fasiyasatuna siyasatul kazbi
òṣèlú wa lórílẹ̀‐èdè Lórílẹ̀-èdè yìí yìí. òṣèlú rọ́ ni siyasatul khiyana òṣèlú wa lórílẹ̀‐èdè yìí òṣèlú jàmbá ni Allahu Akbar. siyasatu zulmi òṣèlú wa lórílẹ̀‐èdè yìí àfi ká sì kó ń bí àwọn nǹkan wọ̀nyí ló fi lè bẹ́ẹ̀ dá bá kó bẹ́ẹ̀ kò lè dáa ló fi lè dá kò lè yanjú ló fi lè yanjú ẹ lè rí kankan ṣe ló fi lè yanjú. àfi kẹ́ ẹ kó bẹ́ẹ̀ siyasatu zulmi òṣèlú wa lórílẹ̀‐èdè nàìjíríà yìí òṣèlú àbòsí ni siyasatu lè gish òṣèlú wa lórílẹ̀‐èdè nàìjíríà yìí òṣèlú èrú ni èrú ni èrú lè fi kó jọ akiwaluhum mudhika ọ̀rọ̀ ẹnu wọn tẹ́ bá sọ ẹ̀ mọ̀ rẹ́rìn ní sílá olówó ṣe bẹ́ẹ̀ wọ́n wá ní pé olóṣèlú lèmi náà nísìnyí wọ́n ti fẹ́ mi náà lóko wọ́n máa pé Buhari ni o èmi nu mo fẹ́ sọ̀rọ̀ nu wọ́n ti mọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ ṣé àmọ́ fẹ́ sọ̀rọ̀ Buhari èmi náà wà gun wọ́n gbé máàkì fún mi àwọn ìyá kan tí wọ́n bẹ táwọn ti dúró Buhari ni o orí tìjọ sọ̀rọ̀ Buhari ni kí ni bó ṣe kọ̀kọ̀ ní aṣọ kọ̀kọ̀ fúnlẹ̀ kọ̀kọ̀ bí. bọ́ bá wúkọ́ lálẹ́ pé Buhari ni kí ni. ẹ wá wí ni àwọn ti gbowó iṣẹ́ wọn. wọ́n ti gbowó Buhari ni o. àwọn ti gbowó iṣẹ́ tiwọn. ẹ wá ní ìyàwó ètí wọn kọ sí fáwọn ni pé wọn kọ rán fẹsítì lé wọn lọ́rùn. àwọn ìyá tó ṣe pé wọ́n ti bímọ bíi 12 wọ́n wá mú kínní face cap wọ́n wá fáwọn alájà àṣẹ sí wọ́n wá kó wọn síbi ọkọ̀ búùtù wọ́n wá pa búùtù dé fáwọn alájà. tó bá ṣe pọ́ wẹ̀wù ni tó sì borí yóò ní ẹ̀rí ìwù dáadáa pé èèyàn rí. àmọ́ aṣọ fóró kan wọ́n sọ yìí lọ́rùn. bẹ́ẹ̀ ni wọ́n wà ká garu. wọ́n wá òun náà sì ní mágájì alẹ́ wọn nítorí òṣèlú òun náà mágájì alẹ́ wọn. ọmọ ilé ìwọ náà lọ kọ́kọ́ rí pé ẹ wà alájà. ànílẹ́yìn búùtù àwọn náà wá gbé bẹ́ẹ̀ ni òun ní ẹ̀dì mú. ibi wọn kó ẹran léyà sí. La ilaha illallah ọlọmọsà kóòsì kò lẹ ṣé àwa ilé yìí ó ti mọ búùtù nísìnyí káwa gbà sí adáni kò lè wáyé mọ́jọ ṣẹlẹ̀ fún wa Ọlọ́run tiwa ni ká ṣàdúrà fún yín pé bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ àwa àfa kọ́ sàmọ̀nà yín ni kì í ṣe pé wàá kó kíní kẹwẹ́ náà yín kẹ́ ẹ já wí kíní fún yín kíní kí wọ́n wí fún yín èwo lẹ́ ṣe èwo ló débẹ̀ tó ṣe ń tà fẹ́ èwo ló sì débẹ̀ tí ó sọ̀kalẹ̀ èwo ló débẹ̀ tí ó sọ̀kalẹ̀ fún yín tẹ̀tún fi kún lọ èwo ló sì débẹ̀ tí ó sọ̀kalẹ̀. bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan jáde èyí tẹ́ fẹ́ fi bẹ́ẹ̀ náà ẹ̀ padà léwu náà jáde náà ni àbí kíni ìbára tó hàn mú ọ̀bára tún àríwòye wọn tẹ́yẹ̀ báwo báyìí mọ ọ̀bára tó tẹ́yẹ̀ tó kẹ́fín ni tẹ́ẹ̀tún wòye sí òun náà abẹ́ wà sílábẹ̀ wò gan faman dakhala al-jannata min siyasiyyin ẹni ẹ bá rí tọ́wọ́ àlìjẹ́nà nínú àwọn olóṣèlú kana minal abrari ẹni ire ni. àwọn wọn kọ́ sí Umaru. àwọn tó kọ́ sí Umaru nù olóṣèlú tẹ́ ẹ bá rí tó kú tọ́wọ́ àjọ àlìkí àmọ̀ tá a rí pé àwọn tó kọ́ sí Umaru. mínísítà kìíní ni àjọ wàlìjẹ́nà ni sinitọ́ kìíní ni alhamdulilayi àjọ wàlìjẹ́nà ni gọ́fúnà kìíní ni àjọ inú àwọn tí ó kọ wàlìjẹ́nà olóṣèlú jẹ́ mọ́ bàbá ti yọ wọ àwọn Sàdáúnà tá a yọ wọ àwọn èkejì ẹ̀ Sàdáúnà àti Sàtúnì ọkẹ̀nìkan kẹ̀nìkan Tàfà Balewa àwọn tí wọ́n invite àwọn alájà àgbà síjọba nù àwọn tí wọ́n bá bàbá ṣe nù ara àwọn ọmọ láti jẹ́ náà àwọn eléyìí hùn. lẹ́yìn wọn nù gbogbo pírẹ́sidẹ̀ntì Nàìjíríà ẹ̀ tá a tún láti jẹ́ náà tá a tún dì mọ́ Yar'Adua ni ọsàánú àwọn ẹmẹ̀kúnnù ó mú dísù ọjà wálẹ̀ ó mú kẹrosíìnì ọjà wálẹ̀ ó mú pẹtiróòlù ọjà wálẹ̀. àti gbogbo àwọn tó kún lọ́wọ́ tẹ ìjà wálẹ̀. àbáwọn ẹwà sá àwọn tòní ọlọ́ọ̀lẹ́ jìyà ẹ wo bí ẹ bá dé ẹ̀yin tòní ẹ wo bí ẹ bá kẹrosíìnì dé fún wa ẹ̀yin tòní ẹ wo bí ẹ bá dísù dé ọlọ́ọ̀ ní gbogbo yín wọ́n pa yín pọ̀ ẹ jẹ ìyájú àlìkìyámà límà takú ẹ má gbàgbé àwọn tí wọn bá jọ kúnra wọn lọ́wọ́ tó fi rí bẹ́ẹ̀ o. ibà wọn kẹ wọn kún Yar'Adua lọ́wọ́ ó sì já wálé àwọn jọ gbogbo àwọn kábínẹ̀tì rẹ̀ ni wọ́n jọ gbàdúrà ni. àwọn tó bá kún àwọn kan lọ́wọ́ tẹ́ ẹ lé ẹ jọ jẹ ìyá ni. ẹ bá kẹrin sóni àwọn tó wọn ó jìyà náà wọn jọ jẹ ìyá àwọn tó bá tí ò dáa wọn jọ jẹ ìyá afáyẹwà Islam wàláyé ọ̀rọ̀ tá à ń sọ láàárọ̀ yìí ó ọ̀rọ̀ tó yẹ kéèyàn ó ronú sí ni tí wọ́n bá ń gbọ́ yẹ kí wọ́n ronú ni kéèyàn ronú ni o ẹni ọba kúrò olóṣèlú tá a bá bá aláǹjẹ náà ẹni rẹ ni. ọ̀kan náà tiẹ̀ ti wí inú àgbàlagbà wọn rí ẹgbẹ́ tó ní àwọn ọ̀gbọ́dọ̀ kú báyìí wọ́n kí ló dé ní àwọn kò sí tó dánú ọ̀rọ̀ àwọn. kò sí o àfáà ìwà Islam wakafiruhum kilabu jahannama ẹ máa gbọ́ kéwú ni o ọ̀pọ̀lọpọ̀ nú olóṣèlú àwọn lajá ajá nàmọ̀
àwọn ètò tó pé tí wọ́n láwọn ó ṣe àjàjà nàmọ̀ nìyí ẹni ọ̀sán lè káwá ni pé màá bá yín da títì tẹ̀ ẹ̀ dá mọ́ tó yẹ pé bẹ́ẹ̀ ti bá náà lẹ́ fi lẹ̀ àjàjà nàmọ̀ nìyí. sẹ́ẹ̀dì pé nísìnyí ààrẹ ni tí ó gbọ́ tó yẹ pé ọlọ́mọdé wọn ò sì rí ibú o wọ́n yí padà tó wọ́n bá ti yí padà ó ti ọlọ́run náà ni mo dé láti gbà ọ́. ọlọ́run ni mo ṣe tán. mi náà ṣe tán kí ló tó olùmí èmi ní òkú ìyàjọba òun. afọyẹ wasalaam wa qala nabiyyi sallallahu alayhi wa sallam anabi wa sọ báyìí sayyidul qawmi khadimuhum aṣáájú ìjọ síàmọ̀nù wa gómìnà wa sínétọ̀ wa mínísítà wa ọ̀nàdébù wa ẹrú wa lẹ́ẹ̀ṣẹ̀. ọ̀dà akẹ́rọ̀mọ́kànlá ọlọ́run bá wa kí ẹni Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wà nínú hálẹ́ kọ̀ọ̀kan ọ̀rọ̀ wa di pé àjẹun wa dé wọ́n gbé ẹran kalẹ̀ wọ́n dúnra àwọn kan wá bẹ́ẹ̀ náà sì dé wọ́n ṣẹ́gi wọ́n ṣe gbogbo tí yẹn kú kalẹ̀ anabi náà wá dìde. anabi Muhammad náà òun náà wá dìde. wọ́n ní alẹ́ tó ṣe báyìí ẹni ó pẹran ẹni ó ṣe báyìí ẹni ó ṣe báyìí ẹni ó kún èmi ní wàá sìn. La ilaha illallah. wa alayya jam'ul hatab. níbi ṣe ni pé wa alayya jam'ul hatab. jam'ul hatab. èyí lọ wá gbogbo àwọn gìtẹ́ fi ṣe wá. anabi donate gi. kò tí ì tí wàá lọ wọn ò fẹ́ gbà. wọn ò fẹ́ gbà. èsì wa jẹ́ bẹ́ẹ̀ anabi ní ẹ gbà náà ni. baba president yìí ṣe àṣẹ tó tó gbẹ́yìn lẹ́ẹ̀ma lọ sẹ́yìn. ẹ gbà anabi lẹ́ gbà ni. ntẹ́ fi kọ́sí anabi nù kí ló tẹ́ fi gbà ní pé ẹni ta ni òṣìṣẹ́ nù yín. ìwọ́kùn ìwọ́dù wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n lọ pọn mi. ìwọ́ gbàtà kalẹ̀. sẹ́yìn rí gidi mo ní wa ẹjẹ́ mi náà wà ní. torí pé rọ èso kọ́ mi. àdìmọ̀ mo gbọdọ̀ ṣerú sí yín ni. anabi ni mo gbọdọ̀ ṣerú sí yín. máa jòkó kalẹ̀ ẹ dẹ́kun ẹ kọ́kọ́ mú bàtà rẹ̀ wá kébí ọkọ jẹ náà wọ́n sì jòkó ṣe kankan. àwọn tó ṣe wàhálà ní tí wọ́n fi ń jẹun ò ní kọ́ rere kì ọ́. gẹ́gẹ́ bá àwọn tó ti pa àwọn tá a dìbò fún yín à lè kọ́ rírẹ́ kì yín. nígbà tẹ́ ẹ bá ṣe dáadáa. nígbà tẹ́ ẹ bá ṣe dáadáa. n tó yẹ káwọ jẹ ẹ̀yin wá ń jẹ. ó tiẹ̀ tó bí ẹ bá ṣe gómìnà tiwa tòní tọ́lọ́run ṣàánú ẹ̀. àáfà kan ti tó wá sọ̀rọ̀ kan. ẹ ní gbogbo ọ̀nà tí wọ́n ṣe ni. àáfà kan tó wá sọ̀rọ̀ kan tó dáa ẹ gbọ́dọ̀ tó sọ ni ó ní ó lẹ́yìn pé wọ́n ń kówó jẹ wọ́n ń kówó mi ó ní wọn ò kówó jẹ wọn ò kówó mi ó ní tí wọ́n bá ń kó jẹ ni ó ní wọ́n ti yó. ikùn wọn ti bẹ́. ó ní kó dànù ni. àbá ẹ wà náà. ó ní wọ́n ń dànù ni. ṣé wọn wà á dànù. kí ló tẹ̀ wá ń dànù tẹ̀ sànú tálíkà. èyẹ kọ́lé kalẹ̀ jẹjẹrẹ kò wá sí láyé mọ́ ilé wa wà ní kodobo ìkàkọ̀ sí mbẹ̀ ẹ wo iye owó tí wọ́n kọ́ lẹ́nì ẹ wo iye owó tí wọ́n bà ná sí lẹ́nì ẹ wo iye gbogbo tí wọ́n kọ́ ẹ wo ìtírí ọ̀nù lẹ́nì ìwọ̀n bẹ́ẹ̀ ayé ń jẹ èkúté ń jẹ òyìnbó owó ń wó ṣé wọn wá kó rẹ̀ lóòótọ́ èyí ṣe tẹ̀ fi owó òun ṣe sàrà. èyí ti ṣe tó ṣe pé àwọn ọmọ akẹ́jọ́ owó kalẹ̀ wọn rẹ̀ kọ́ kí ló tẹ̀ mójú pé kí ló ṣẹlẹ̀ a lè torí rẹ̀ mọ́ ṣiṣẹ́ Nàìjíríà fún ọjọ́ mẹ́ta wọ́n ń ṣe mítì lọ́wọ́ ni pé ọ̀rọ̀ ń pa áàzù yìí páwọn ọmọ orílẹ̀ èwe wọ̀nyí a fẹ́ mójútó náà. kò sí iṣẹ́ ní Nàìjíríà kọ́ máa lọ kọ́ máa bọ̀ ká mọ wọ́tá ibi sọ pé. kọ́nìmọ́tò náà daṣẹ́ lẹ̀ kí takisí náà daṣẹ́ gbogbo wọn kálukọ́ wá wà ní pé àfi tẹ́ ẹ bá dáwọn aṣù yìí lóhùn àwọn ọmọ wa ni wọ́n bẹ́ẹ̀ lé ni wọ́n ṣe àṣìṣẹ́. káṣù ọ̀sọ̀ tiẹ̀ ntọ́ bá jẹ́ ti aṣù kí wọ́n sọ fún ẹ sọ fún aṣù. ntọ́ bá jẹ́ ti gómìnà àwọn pírẹsidì ìjọba kó sọ fún wa. àmọ́ dókítà aláàárẹ̀ ní kú lọ yìí ẹ yẹjú wọn. èsì ọlọmọdé aṣàgbà kó ambulance owó wọn ń gbà kó tó gbé ni wọn bá gbé lọ ni wọn bá gbé lọ owó ni. ẹ wà àwọn orílẹ̀-èdè tó dá ambulance ọwọ́ lásán ni. lásán kan ti wà yìí o. ẹ mà dákọ̀ Nàìjíríà. wọn mọ̀ tẹ́lẹ̀ ibo ni ti ń sọ̀rọ̀. wọn ní ẹ̀jẹ̀ pàǹtì kan ọlọmọdé aṣàgbà kò ní. kódà àwọn kan donate ẹ̀jẹ̀ fún free. ambulance mọ̀jánà ọ̀fẹ́ ni. ọ̀dà ambulance ti wà ní yàrá ìkọ́. owó ni. ambulance tí wọ́n wà ń tàn wá tí ó gbé wa lọ. àwọn náà gbọdọ̀ sọ pé kì í sowó. ṣé ìlú ni ṣé ìlú lélẹ̀. àwọn èèyàn bẹ ní oṣù ní sọ pé nǹkan tásẹ́rẹ́ báyìí ló ní lọ́wọ́ kò lówó. Ọlọ́run ó bí ẹ̀yà láṣẹ wa. ẹ farabalẹ̀. ẹ jẹ́ bó ti yẹ ká sọ̀rọ̀ ní ẹ jẹ́ sọ̀rọ̀. ẹ má sọ̀rọ̀ pẹ̀lú àánú ẹ sọ̀rọ̀ pẹ̀lú pé ń bí yín ló. àbínú ẹni ọba ṣàìdọ́ ọ̀rá ìdá. ẹni ọba ìṣeré lẹ́nu yóò yèrè. man ya'mal su'an yújì sàbí Ọlọ́run owó jẹ yín yà Ọlọ́run ló wọ́n làálàá ṣe yín. tó tẹ pé tó níwà sí mi tó fi ní ẹ farabalẹ̀ tó níwà sí mi. bẹ́ẹ̀ ni ẹ bá lo ogun ẹ tẹ làágùn tẹ ṣe bẹ́ẹ̀ ni ẹ kégbẹ́ ọkàn mi là ẹ tún ṣe ìgbẹ́ tẹ pé àlọ́ ọkàn mi là Ọlọ́run já ṣe pẹ́ ọkàn mi là ẹ mọ̀ sí bí àwọn ẹlẹ́jẹ̀ gbà. ilé ṣe bí wọn. ọ̀rọ̀ mọ̀ bọ́ láwà ni ó sì ní bọ́. Ọlọ́run ṣe náà alájọ àgbà nù. ẹsẹ bí wọ́n ṣe gbẹ yìí. ọ̀hún ilé ṣe bí wọn. ọdún wọ́n mú díẹ̀. ọmọlẹ́yìn
lẹ́yìn ànábì lúwù ni. ilé ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tó yẹ ká ṣe ní àwọn ibi tí wọ́n ti lajú tí wọ́n sì ń fi kódà wọ́n lè mọ̀ jẹ́ mùsùlùmí wọ́n sì ń fi ètò ìsìlámù ṣe gbogbo nǹkan. àfọ ìwà islam. bí wọ́n bá gbé arúgbó wọn lọ sí tù. wọ́n kàn pé ambulance ni ẹ̀lò ní nọ́mbà kíní báyìí láti wà ní ambulance. etí ìsọlọ́wọ́n. wọ́n sì dé nísìn ambulance ó sì gbé wọn. àwọn ẹbí ẹni ọ̀rẹ́ ò sì ní tẹ wọn ò ní tẹ ẹsẹ̀ kalẹ̀ lọ́sibítù kọ́ ẹnìkan kan wọn ò ní di wọn bẹ́ẹ̀. wọn ò ní di wọn bẹ́ẹ̀ rárá kí àwa dára wa jọ sọ́ọ̀sì bí. yàrá sí lámọ̀ bọ̀ gbogbo wa náà ti dé bẹ́ẹ̀. sẹ́ẹ̀ ti gbé débẹ̀ náà àwọn náà wọ́n máa tẹ̀kẹ̀ rẹ̀ yóò jẹun ni yóò ṣe ẹ̀kan ìjọ tó bá gbádùn wọ́n tún gbé lọ fúnra wọn náà. ẹ̀wẹ̀ orílẹ̀-èdè tó dá lọ́hùn akẹ́rẹ́ ń bọ́ la wòye ọlọ́hùn. bẹ́ẹ̀ yẹn kan lóyún ni àbọ̀ mẹ́kẹ́ ni wọ́n mọ̀ ṣe ní ṣebí ipá àwọn bí ni. àfẹ́ ọ̀ islam àṣì ayé wa àṣì orílẹ̀-èdè wọlé. kò sí tó lé ń bẹ ẹ tá a bá fẹ́ ṣe exam nísìn eri ọmọ gbóná gbogbo ọmọ gbóná wọn ò ní ṣẹ́jú pépà yìí ọ̀kan lọ gbogbo oògùn ló sì wà wájú rẹ la ilaha illallah gbogbo oògùn ni ó wà tó o bá tó ìwọ lọ ń ṣe exam lọ́wọ́ yìí o ọ wá fẹ́ sọ pé mo fẹ́ sùn díẹ̀ lọ sùn tó o bá tó jí ọba nǹkan rẹ ni. la ilaha illallah ọmọ nàìjíríà kó ń lọ sùn nísìnyí ń lọ kọ síbi ìtànù ń lọ kọ gbogbo ẹ̀ síbi ìtànù. yóò bá rọra sí ìtàn báyìí yóò bá dà á lé. kò ní sẹ́ni dà á lé pé bó ti gbà kọ́ náà lè bó ti gbà kọ́ náà lè àmọ́ àwọn ìlú tí wọ́n lajú kò sí pé ọlọ́pàá wá dúró pé ń ṣẹ̀dáàmù ó máa wò hàn òun pẹ̀lú kọ̀ǹpútà. ìfọkànbalẹ̀ lọ́mọ mọ̀ fi kọ́ tó fẹ́ kọ́. òun pẹ̀lú kọ̀ǹpútà rẹ̀ ni. afẹ́ wa islam. ó sì ti ti aago tí ó tẹ̀ ẹni mo fẹ́ sùn díẹ̀ wọ́n ti ní ọlọ́ sùn. àwọn èèyàn wà lọ pé lọ síbi tú. bó sì ní wọ́n lọ pé wọ́n lọ kò tí àwọn kò tí fún. afẹ́ wa islam wọ́n wà lọ pé lọ síbi tú. àwọn obìnrin ó jẹ́ kó lọ́nà gẹ́gẹ́ èyí tí ọba tó wá wá ó tún máa gbé wà láì gbogbo wa bá ti pé bẹ́ẹ̀ tó kọ́ ara wà lájì láti jẹ ẹran. kí ni òpònú dókítà ṣe ronú ọwọ́ lọ gbàgbé irinṣẹ́ sínú ẹni tó rán tó. ẹni tẹ ẹ rán ló fún. sádà ò kẹ́kọ̀ọ́ òun. ẹ wà lágòbá tá a ti rán tán. I'm sorry agbàgbé tí sọ́ọ̀sì síbẹ̀. àwọn ẹwà dẹ́wọ́. ọfọ ẹwà islam ọlọ́run kọ́ ọlọ́dún ọmọ kọ́ sànú wa. abala lọ kó oúnjẹ òun náà wà láti inú oko ẹwọ àti igi àti èèyàn lérí mọ́tò. omi ìtúrẹ́ bọ̀ tigi. àti igi àti èèyàn lérí mọ́tò. àṣì ayé wa. àní extra tire wọ́n sì dì í mọ́ èèyàn wọ́n lè já dè é mọ́ papọ̀. òun náà wá pé ẹ̀dẹ̀ òun kò sí mọ́tò tí ó gbé. ìkẹ́ yàtọ̀ là tó gbé. àmì ìdè lọ́pọ̀lọpọ̀. ìkẹ́ yàtọ̀ là tó gbé o. àforíjì lọ́pọ̀lọpọ̀. kọlọ́bà búdúrà yìí mi ò oníwà sí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́ yàtọ̀ là tó gbé o. ọlọ́run bá kẹ́. àforíjì lọ́pọ̀lọpọ̀. ọlọ́run bá gẹ̀. ìkẹ́ yàtọ̀ là tó gbé o. ọlọ́run bá yáfi rẹ̀. àforíjì lọ́pọ̀lọpọ̀. ọlọ́jọ́ dáwọ́. bàbá abdulrahimi. àbàtà súnkẹrẹ. àfáwà dáadáa. gbogbo àbàtà súnkẹrẹ ẹni tú bọ́sì gbá ẹni fọ́ ilé bàbá wa Lájí àgbà ọlọ́run bá tọ́jú gbogbo àṣẹ sọ̀làtú rọ́bì wàsàlámù alábìdẹ Lájí àgbà. Olúwa sọ̀làtú rọ́bì wàsàlámù. olúwa kẹ́ bàbá wa Lájí àgbà ọlọ́run bá wa sàn bàbá wa Lájí àgbà. alábìdẹ Lájí àgbà. àtẹnìkéhùn ní ọba ní ló ń tọ́ bá ké ẹni kéhùn ní ọba sí ló ń tọ́ bá ké kéwù ṣètánì ni kò ní túmọ̀ mí ẹni kéhùn ní ọba sí ló ń tọ́ bá ké. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.